Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ bá mi wo picture imam tó wà lókè yìí. Imam tẹ́ ń wò yẹn wọ́n ní chief imam Ògbómọ̀ṣọ́. Awuyewuye kan ń jà nílùú Ògbómọ̀ṣọ́ nípa imam Ògbómọ̀ṣọ́ yìí. Àkọ́kọ́ náà àwọn ò kì í ṣàfà. Bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ ń tẹ̀lé àfà làwà. A kíw. Ṣùgbọ́n gbà míì tọ́wọ́ bá ta kókó. Ibi tí kò yẹ kíyàn ti gba ìmọ̀ràn yàrá gba ìmọ̀ràn bẹ́ẹ̀. Àfà yìí ni mo kàn fẹ́ là lọ́yẹ̀ níbi àwọn kankan torí pé mo rí pé àwọn ni chief imam gbogbo Ògbómọ̀ṣọ́ lóòótọ́. Ṣùgbọ́n tíyàn bá jẹ́ adarí ibì kan, nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ máa fi darí ẹ̀. Àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní ìmọ̀. Ẹ̀kejì òun ni wọ́n ń pè ní ọgbọ́n. Ẹ̀kẹta bẹ́ẹ̀ tó le jù òun ni wọ́n ń pè ní òye. Mo rí pé chief imam yìí sọ́gìtù ṣe o, wọ́n ní ọgbọ́n, wọ́n dẹ̀ ní ìmọ̀ gan. Ṣùgbọ́n níbi òye yẹn wọ́n fẹ́ ṣe bíi pé kíní díẹ̀. Torí pé tíyàn bá ní òye, a rí pé àwọn ogun mẹ́ta kan wà téèyàn ò lè ṣẹ̀ láyéláyé. Kò sí bó ṣe lè nágbára tó, kò sí bó ṣe lè ní ìmọ̀ tó, o ò lè ṣẹ̀ láyéláyé. Àkọ́kọ́, kó máa bá fámìlì ẹ jà. Ẹbí ẹ kó máa bá jà, o ò lè win. Wọ́n kọ́ lè wò ẹ́ fúngbà díẹ̀ ní o bẹ̀ tó o lè win. Ẹlẹ́ẹ̀kejì kíyàn máa bá ìlú ẹ jà. Ìlú tí mo ti wá, kíyàn máa bá ìlú yẹn jà, èèyàn lè win láyéláyé. Kódà kó jẹ́ nìyẹn gan ló right, èèyàn ò lè win. Èèyàn máa gbà fún wọn ni. Ẹlẹ́ẹ̀kẹta, kó lówó máa bá àwọn tálíkà jà. Kọ́ tí mo sọ yìí, máa ṣe sample ẹ̀. Ẹnìkan kó lówó, kọ́wọ́n èèyàn á máa bú pé ó ṣògùn owó. Kó wá fẹ́ fọra ẹ̀ mọ̀, kò lè ra ẹ̀fọ́ mọ̀ láyéláyé. Torí pé ẹni táyé ti rò pé kó lè dáa fún, tó padà dáa fún, òun ni wọ́n máa ń sọ pé ó ṣògùn owó. Àfá yìí, mo fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù gan, torí èèyàn kì í ṣẹ́gun alábòsí. Nǹkan tí wọ́n lè fi ṣẹ́gun alábòsí, òun ni kéèyàn ṣe sùúrù. Bẹ́ẹ̀ ni, kéèyàn ṣe kíni, kéèyàn ṣe sùúrù. Ẹ má jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó regret nǹkan mẹ́ta kan. Àkọ́kọ́, kó regret pé àwọn fi YouTube jẹ imam. Ẹ ṣì yẹn lé ní. Ẹ̀kejì, kó regret pé àwọn múyàn láti ta kó wá jẹ imam. Àfà ṣé ń bá mi fi ọkàn bá lọ. Ẹ má jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó regret pé èèyàn mú èèyàn wá láti ta kó wá jẹ imam. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ má jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bíi pé àwọn fi alisu náà àwọn fi jẹ imam. Ẹ má jẹ́ kó regret ẹ̀. Ṣé ó ti yé àfà mi? Torí àwọn mo rí fọ́wọ́ kan tọ́wọ́n fámìlì yín ṣe, kí ó tó lè mú kí fámìlì èèyàn jókòó kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn àwọn ẹbí èèyàn. Àfà ẹjọ́ ẹ tó rẹra yín pa. Tẹ́ bá ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí pé ẹni tó sọ kò ń ṣàfà kò kíw, mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi. Nípa tí òye yẹn, ẹ lọ bá ìmáàmù Ọ̀fà. Ẹ lọ bá ìmáàmù Ọ̀fà. Ẹ lọ kọ́ experience lọ́dọ̀ ìmáàmù Ọ̀fà. Mo fẹ́ sọ ọkọ fún yín lénìí. Kò ń ṣe gbogbo ọ̀tá èèyàn nìyàn bá jà. Bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sánàbí. Mo ti sọ tẹ́lẹ̀ pé ọ̀lẹ́ ń tẹ̀lé àfà ni wá. Ó ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kò ń ṣe gbogbo ọ̀tá ẹ̀sìn lèèyàn bá jà. Láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọ́n wá ń pe bàbá kan ní Abu Talib. Mi mọ̀ bí a Talib ni bí a Tọ́líà ni, wọ́n ṣá ń pè wọ́n ní Talib. Tí mo sọ pé ọ̀lẹ́ ń tẹ̀lé àfà ni wá. Ẹni tí wọ́n pè ní Abu Talib yìí, ó jẹ́ ẹbí ànábì.
ó jẹ́ ẹlẹ́bọ ó tún wá jẹ́ àgbàlagbà tó túmọ̀ sí pé ọ̀tá ìsìn lẹ́ni ṣùgbọ́n ọ̀tá ìsìn ló jẹ́ kò ṣe ọ̀tá ànábì ọ̀tọ̀ ni ọ̀tá ìsìn ọ̀tọ̀ ni ọ̀tá yín méjèèjì ò papọ̀ ọ̀tá ìsìn wọn àtọlọ́run ni kí ni mo wá fẹ́ fàyọ nínú ìjàmbá tó fẹ́ ṣe ànábì jù láyé yìí ẹni ló kó ànábì yọ ń bẹ̀ kan tí mo sọ òye ẹni ló yẹ kí ni ló kó ànábì yọ ń bẹ̀ torí ìwọ tó bá jẹ́ àfáà tó bá jẹ́ onímímọ̀ tó bá fi mú kẹ́bí ẹ dàrú àti rálùjọ náà wà á lè díẹ̀ àti rálùjọ náà wọ̀ fẹ́ nìyẹn á lè díẹ̀ ẹlẹ́ẹ̀kejì torí pé kí ẹ̀sìn yẹn lè dúró gbogbo wọn tẹ́yìn pé lọ́ta yẹn ẹ lọ bá wọn kẹ́ lọ bẹ̀ wọ́n kò ń ṣe gbogbo ọ̀tá léèyàn ń bájà bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá kan wà tẹ́ gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ àwọn ọ̀tá kan tún wà bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ gbọ́dọ̀ tún tẹríba fún bẹ́ẹ̀ ni mo sọ kẹ́ ẹ lè rọ náà lọ ẹni bá ní nǹkan tí mo sọ ò dáa kó kóòtù mi rànjì kò ń ṣe gbogbo ọ̀tá léèyàn bájà ọ̀tá mi wà ẹ máa dọ̀bálẹ̀ fún ni ọ̀tá mi wà ẹ máa gbà fún ni bẹ́ẹ̀ ni torí pé ìmáàmù tẹ jẹ jẹ máàmù lórí súnà nìkan o jẹ máàmù lórí ìlú ni téèyàn bá ṣe ẹbọ bùkọ́ tí mo fẹ́ sọ yìí ẹ kóòtù mi rànjì téèyàn bá ṣe ẹbọ láàárọ̀ tó bá wá sí mọ́ṣáláṣí wá kírun lélẹ̀ bẹ́ẹ̀ ni kéèyàn kó gbé eégún láàárọ̀ kẹ́ẹ̀rí kó wọ ẹ̀kú eégún kó di ọ̀sán kó wá sí mọ́ṣáláṣí kó wá kírun ní agbára láti lé kẹ́ lè mọ ipò máàmù yín pé kò ń ṣe orí àwọn súnà nìkan lẹ́jẹ̀ máàmù sí ẹ jẹ máàmù yẹn lórí ẹlẹ́bọ ẹ jẹ máàmù yẹn lórí aráàlú ẹ jẹ máàmù yẹn lórí ẹbí ẹ lè sọ pé kí wá gbogbo wọn kó bá ti yín mu láyéláyé so ló fi jẹ́ pé gbogbo ọ̀nà lẹ gbọ́dọ̀ fi create peace ẹlẹ́ẹ̀kejì ìmáàmù wa ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wáàsí ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wáàsí Yorùbá ló máa ń pa lówe wọ́n ní tá bá wo dúdú ń fọ̀ a máa rọ ara dé egun bẹ́ẹ̀ ni ẹ̀rọra níbi wáàsí yín ṣíṣe gbogbo wa èèyàn ní gbogbo wa a lè sùn ká korí síbì kan náà bẹ́ẹ̀ ni a lè sùn ká korí síbì kan náà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọba yẹn jẹ́ Christian torí tí ọba Ògbómọ̀ṣọ́ tó bá gbégbèsè wọn á ní máa dẹ ìjà ẹ̀sìn bẹ́ẹ̀ tẹ́ wá lọ wò ó tọ́ba yẹn bá wá jẹ́ mùsùlùmí ńkọ́ kákọ́ wò pé mùsùlùmí lọ́ba yẹn wàláì tàláì ọba yẹn wàláì onísùúrù ni ọba yẹn ká gbàgbé pé wọ́n jẹ́ Christian in fact wọ́n ní farada ẹ lọ túbá mi sọ pé ẹ rọ́ǹgì o ṣùgbọ́n èèyàn máa ń ṣe nǹkan míì kí ló ló ní sinmi àwọn ìṣe ọmọ Ògbómọ̀ṣọ́ o torí fọ́nrán tí wọ́n gbé jáde tọ́ní ẹ̀ṣọ́ ọmọ ẹbí wọ́n ṣe kí nìkan ẹ lọ tún ẹbí yín ṣe àfáà mi sàlámù alékùn ẹ má jẹ́ káwọn ẹni kankan tì yín o aburú tó le jù ní kí wọ́n wá ní pòsíṣọ́ kankan wá yọ̀yàn jàgà ó lè ẹ má jẹ́ káwọn lu ìkọ́ regret pé wọ́n fi YouTube jẹ máa mu àwa náà ń bọ́ lẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín tẹ́ bá watch mi dáadáa yí pé èdè Ẹ̀gbá ni mo fi ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹni bá lè bá mi share fídíò kó bá mi share kó débi tó yẹ kó dé ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn aráàlú yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàtẹ bá mọ́ṣáláṣí yẹn ẹnu ẹ wo bó mọ́ṣáláṣí yẹn ṣe kún kọ̀ǹdíṣọ́ wo mọ́ṣáláṣí yẹn wò nísìn ẹ jọ̀ọ́ ẹ má máa wò pé alìsúná nìkan lẹ jẹ máa mú lè lórí irọ́ àti kọ̀dìríyà àti súnà àti tẹ̀blíkì àti gbogbo wọn
lẹ́jẹ̀ má mú lé lórí ẹ má mú kíní kan wá látẹ̀gbẹ́ kan kọ́wọ́ pépé kan lẹ belong sí ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí tó yẹ kẹ́ ẹ share dé Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o kò jù bẹ́ẹ̀ lọ. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.